Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú àkókò tí fídíò yìí déwájú yín níbikíbi tẹ́ ti ń gbọ́ fídíò yìí. Mo rò pé gbogbo wa pátápátá la mọ bàbá tó wà nínú fídíò yìí tí mò ń sọ̀rọ̀ lé lórí, ìyẹn ọba Orílẹ̀gbọ́n ti Ilé-Ẹgbọ́n. Ọba náà ni wọ́n, ọba aládé ni wọ́n, kódà àgbà ọba ni wọ́n nínú ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà bàbá Orílẹ̀gbọ́n tí àgbà bá ń ṣorò bí èwe, á wá máa ṣe wá ní kàyéfì pé báwo làwọn àgbàlagbà yìí ṣe dàgbà, báwo ni wọ́n ṣe lo èwe wọn, báwo ni wọ́n ṣe lo kékeré wọn, nígbà tí èwe bá tún wá ń ṣe bí àgbà, tí ẹ̀yin àgbà tún wá ń ṣe bí èwe. Bàbá, àgbàlagbà ni yín, àgbàlagbà ọba sì ni yín pẹ̀lú. Kí ló dé tẹ̀ ń ṣorò bí èwe? Kí ló dé tẹ̀ ń ṣe báyìí hùwà? Àwọn nǹkan tẹ̀ ń ṣe wọ̀nyí lójú àwa ọmọ káàárọ̀ oòjíire kò tọ́, kò tọ̀nà. Ní ìgbà ìwáṣẹ̀, àwọn ọba, bó tilẹ̀ jẹ́ pé láyé òde òní àwọn ìjọba ti gba ọ̀pọ̀lọpọ̀ àṣẹ kúrò lẹ́nu ọba, ṣùgbọ́n kì í ṣe gbogbo àṣẹ náà ni wọ́n gbà kúrò lọ́wọ́ yín. Tí wọ́n bá gba gbogbo àṣẹ kúrò lẹ́nu yín, tí wọ́n gba gbogbo àṣẹ kúrò lára yín, that means ẹ kì í ṣọba mọ́ nìyẹn, ti di dédé èèyàn lásán bíi tiwa. Ṣùgbọ́n nítorí pé ẹ ṣì wà nípò àwọn aláṣẹ, ìyẹn la ṣì fi ń pọ́n yín lé pé ọba ni yín, ẹ dẹ̀ ba lórí ohun gbogbo, ẹ dẹ̀ láṣẹ lórí wa. Ṣé rí, ó wù mí kẹ́ ẹ fira yín sípò ọ̀wọ̀ bàbá, nítorí ẹni ọ̀wọ̀ ni yín. Gbogbo àwọn nǹkan tí mò ń rí lọ́wọ́ yín kébékèbé ni, kò bá ìwà àgbàlagbà mu gẹ́gẹ́ bí ọba. Ọba aládé, wọ́n máa ń kó ẹjọ́ wá bá ọba láàfin ni. Ọba kì í tan ring light, ọba kì í gbé microphone kó máa sọ̀rọ̀ gbàù 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 níta gbangba. Ọba kì í ṣe báyìí hùwà níta gbangba. Nígbà téèyàn bá ń ṣe báyìí hùwà níta gbangba, báwo ni kọ̀rọ̀ yín ṣe wá fẹ́ rí? Èyí tá a rí leléyìí, èyí tá a rí gan máa burú ju eléyìí lọ sà. Tí ẹ bá wá ní ìkùnsínú láàárín ẹ̀yin lọ́balọ́ba, ṣé láàárín àwọn alákatakítí onífùrọ̀gbẹ́ ń dì í, àwọn ọmọ álùbókobòko álùṣúnà, àwọn ọmọ játijàti, àwọn alákatakítí tí wọ́n ń da ìlú yín rú lọ́wọ́lọ́wọ́, ìlú Ògbómọ̀ṣọ́, wọ́n ń dàrú mọ́ bàbá yẹn lọ́wọ́ nítorí pé bàbá yẹn jẹ́ Christian, ó yé wa dáadáa. Ṣùgbọ́n nígbà tẹ́yin máa padà máa dá sí ọ̀rọ̀, ọ̀nà tẹ́ ń gbà dá sí ọ̀rọ̀, ọ̀nà tó ń tako àṣẹ Ògbómọ̀ṣọ́ tí bàbá yẹn ń pa lórí ìlú ẹ̀ ni. Orílẹ̀-Ẹgbọ́n lẹ jọba sí, kí ló tẹ́ wá ń káwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tẹ́ ń kó wọn sọ̀dí, tẹ́ ń sọ̀kò ọ̀rọ̀ sọ́ba? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ojú táwa fi wò ó nìyẹn, kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ yẹn rárá. Orílẹ̀-Ẹgbọ́n tẹ́ ẹ jọba sí, ibẹ̀ làṣẹ yín mọ. Tẹ́ ẹ bá lẹ fẹ́ bá wọn Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ṣe, ẹjọ́ ń ṣe Ògbómọ̀ṣọ́ parapọ̀ ní ìgbà ìwáṣẹ̀. Láyé tá a wà yìí, tọ́ba bá ní ẹ ń dìtẹ̀ mọ́ba, ẹ ń ṣe ọ̀tẹ̀ mọ́ba, àwọn tó ń bọ́ba ṣọ̀tẹ̀, tó ń bọ́ba ṣọ̀tá, ẹ ń bá wọn ṣọ̀rẹ́, ẹ ń tibẹ̀ sọ̀kò sínú ilé, ẹ dẹ̀ fẹ́ kí irú ọba yẹn jókòó pẹ̀lú yín kẹjọ máa ṣe pọ̀. Kò dáa, kò dáa bẹ́ẹ̀, kò dáa bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé ẹ̀yin bí ẹ ṣe jẹ́ Orílẹ̀-Ẹgbọ́n yìí, àwọn tó wá jẹ́ ọ̀tá yín tí wọ́n ń bá yín ṣọ̀tá látẹ̀ ẹ̀ bá wọn ṣọ̀tá, tí wọ́n wá lọ parapọ̀ mọ́ àwọn bíi 3 4 tó jẹ́ ọba míì lágbègbè yín, tí wọ́n wá ń sọ̀pọ̀ ọ̀rọ̀ bànújẹ́ sínú ilé sí yín, ká wá máa fọ́ọ̀sì yín pé dandan àwọn gbọ́dọ̀ ṣe pọ̀ pẹ̀lú yín, ẹ gbọ́dọ̀ máa jókòó papọ̀ pẹ̀lú àwọn. Ǹjẹ́ ẹ máa gbà? Tẹ́ ẹ bá fẹ́ bá Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ṣe, ẹ ní lọ máa gbàbọ̀dè wá fún níta kẹ́ máa sọ̀kò sínú ilé. Òde kan náà lẹ lọ tẹ́ ẹ ti ń sọ yí pé ìmáàmù tí ọba yẹn fi jẹ kò lẹ́nu bẹ́ẹ̀, lẹ́yìn ò recognize ẹ̀, òun ló láṣẹ ìlú ẹ̀. Kí ló dé tẹ́ ń ṣe yan bí ọkà? Ẹ ní àlàáfíà lẹ fẹ́, unity lẹ fẹ́, ṣé ọ̀rọ̀ ẹnu yín wá mú àlàáfíà wá sà? Ọ̀rọ̀ ẹnu yín ò pè fún àlàáfíà, àwọn ìwà tẹ́ ń wù yìí kò pè fún àlàáfíà rárá. Ẹ dẹ̀ lè rí ibì kankan tí ọba Ghandi ti dìde tó ti fi yín ṣe tọ́pìkì nínú ọ̀rọ̀ sísọ.
ọba lẹ pera yín, ẹ fira yín sípò àpọ́nlé, ẹ fira yín sípò ọ̀wọ̀. Tí aráàlú àti ọba ìlú ẹ̀ bá ń jà kò kàn yín, níwọ̀n ìgbà tẹ́ ẹ̀ bá lè parí ẹ̀, ẹ má wàá fọba ṣe topic kẹ́ wá máa dá ọ̀rọ̀ ọba sílẹ̀ níta gbangba. Mo sọ wípé ẹ ń ṣe orò bí èwe, ẹ kéwe gan, ẹ ẹ̀tọ́ ní ipò ọba. Ẹ̀yin tẹ́ bá ń hùwà báyìí, ara ìwà tí Olúwo hù nìyẹn, tóun náà dọba oníring glass, ọba Facebook, tó fi di oníyẹ̀yẹ́ káàkiri àgbáyé, tó fi di ẹni ìyà, ẹni ẹ̀sín, ẹni rádaràda. Àárín àwọn Olúwo yẹn dẹ̀ lẹ́yìn tí ń róòlù, àárín Olúwo lẹ́ ń gbá tẹ̀lé kiri. Bẹ́ẹ̀ ṣe bá Ọ̀nìrìṣà ṣọ̀tẹ̀ títí náà nìyẹn, tẹ́ ẹ gbógun ti bàbá yẹn tọ́lọ́run ò jẹ́ kẹ́ ẹ rí ṣe nǹkan kan fún un. Ẹ wá ń gang up pẹ̀lú gbogbo ẹni tẹ́ ẹ bá ti mọ̀ ní ọ̀tá Ọ̀nìrìṣà, gbogbo wọn lẹ́ ń gang up pẹ̀lú láti bá ṣọ̀rẹ́, láti máa fi nǹkan tí ò tọ́ kẹ́ ẹ máa gbìn sí wọn nínú lòdì sí àwọn tí wọ́n jọ ń ní kanta. Tí wọ́n bá wá padà pé gbogbo wọn papọ̀, tí wọ́n bá wá parí gbogbo ẹ̀ fún wọn lọ́tùn lósì, níbo lẹ fẹ́ fojú sí? Ìwà yẹn ò bùkún, kò buyì kún yín. Bàbá orílẹ̀ gbọ́n ti lè gbọ́n. Ẹ̀yin lánàá, ẹ̀yin lénìí, bí ẹ ṣe báwọn yẹn ṣe respect yín tó, ẹ má fi àgbà ara yín wọ́lẹ̀. Àwọn aráàlú Ògbómọ̀ṣọ́, ọ̀pọ̀lọpọ̀ àárín àwọn mùsùlùmí lẹ wà yìí, tẹ́lẹ̀ mọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ wà lẹ́yìn tẹ́ ìjọ jókòó yìí, àwọn náà ń tẹ̀lé tọ́ílẹ̀tì Ayílára tí wọ́n ń tàpá sí ọba. Ẹ̀yin wá jókòó sáàárín àwọn ọ̀tá tí wọ́n ń dàlú ara wọn rú, tí wọ́n ń wọ́ bàálù wọn lẹ̀, àwọn tí ò pọ́n bàálù wọn lé, wọ́n wá ń pọ́n ẹ̀yin lé. Ìwà tẹ́ ẹ̀ ń wù yìí ìwà ìka ni. Ẹ̀ ń sọ pé ẹni ẹ bá lábà ní bàbá. Ṣé ń gbà tẹ́ ẹni abálábà ní bàbá tí Aláàfin tó ń ṣìwàwù sí Ọ̀nìrìṣà, tẹ́ ẹ̀ dẹ̀ mọ̀ pé ẹni abálábà ní bàbá, kí ló tẹ́ ẹ̀ correct ẹ̀? Àbòsí ni gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yìí sà. Eye service lásán ni. Eye service láti sọ àwọn ará ìlú di ọ̀tá ọba. Ẹ wá tún sọ pápánbarì tí Ṣèyí Mákindé bá dúró báyìí, ẹ̀yin á sọ bí Ṣọ̀ún ṣe dọba. Ẹ jọ̀ọ́ sà, bàbá orílẹ̀ gbọ́n ti lè gbọ́n. Ẹ jọ̀ọ́ ṣé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, ọba Ghandi Afọlábí Ọláoyè, ṣé kìí ṣe ọmọ ọba Ògbómọ̀ṣọ́? Ìyẹn nìkan lẹ lè sọ fún wa, tá a lè rí ìdí mínìsì pé kò ń ṣe ọmọ ilé ọba, kò tán ọmọọba. Bọ̀ tó bá jẹ́ ọmọ ọba ni, tó sì jẹ́ pé bàbá rẹ̀ jọba, tó sì jẹ́ ọmọ ọba tí ipò yẹn sì tọ́ sí, ó ṣe wù kẹ́ ẹ ṣalátọ̀nà ẹ̀ débi tó ti rọ́ba jẹ, kò káyé, kò kán anybody. Ẹnìkan ló máa ṣàtọ̀nà ẹnìkan débì kan, ẹnìkan náà ló máa ṣẹ̀ṣẹ̀ ti yín náà débì kan tẹ́yìn náà fi dọba, tó rà gbọ́ pé àwọn aráàlú sọ pé àwọn ò fẹ́ yín. Kí ló dé tẹ̀ ń ṣàgbàlagbà yín bí eléyìí? Bàbá yìí, ẹ wò ó, nítorí pé à ń pọ́n yín lé bàbá, à ń pọ́n yín lé gan. Ẹ má jẹ́ kó dìgbà tí àwọn èèyàn máa sọ yín dẹni àbùkù. Ẹ jọ̀ọ́, ẹ mọ nǹkan tẹ́ máa sọ níta. Ẹ̀yin lẹ ń sọ pé ó yẹ kíyàn mọ nǹkan tó máa sọ. Níta ẹ̀yin gan sọ ń ta ó burú ju tí Ṣọ̀ún sọ. Ìpèsè ẹ̀wọ̀n pa àti jọdáwó, àti ṣáwó. Wọ́n ṣáwó, ìyẹn ò mí ìpò lọ lédì, ìyẹn ò mí ìpè bóyá ó gbé wọnú ẹgbẹ́ ìmùlẹ̀ kan. Ọ̀rọ̀ tán tí yàn bá jọ sọ̀rọ̀ méjì mẹ́ta wo náà ni. So kẹ́yẹ túmọ̀ gbogbo ọ̀rọ̀ jákujàku tẹ́ ń sọ ń ta ò dáa. That means pé ẹ kì í ṣe àlùfáà gidi nìyẹn ńgbà tẹ́ ẹ pé ẹ ń ṣàlùfáà náà. Gbogbo àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ò dáa. Àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ò dáa. Ẹ kọ́ṣọ̀ nǹkan tẹ́ ń sọ torí pé ẹ fẹ́ gbayì. Afifìlà perin yín ni ọjọ́ kan ló níyì mọ́. Ọba Ghandi látìgbà tẹ́ ẹ ti wà lórí Ògbómọ̀ṣọ́, tẹ́ ẹ ti wà lórí oyè fún 10 years, ẹ̀yin ṣe street light. Ẹ̀yin ẹ jẹ́ káyé rí nǹkan tẹ́ ẹ ń ṣe, káyé point sí, kì í ṣe ẹ̀yin lẹ máa sọ nǹkan tẹ́ ẹ ń ṣe. Ẹ̀yin kọ́ lẹ máa bẹ̀rẹ̀ sí jáde tẹ́ máa sọ fún wa pé nǹkan báyìí lẹ ṣe. Nǹkan tẹ́ ẹ ṣe ni kẹ́ ẹ jẹ́ kó speak fúnra ẹ̀. Ọba Ghandi tó dé láàárín kò tí ì pọ́dún méjì, ṣó ti pọ́dún méjì tí ọba yẹn dé ṣá. Ẹ wo development oríṣiríṣi tó ti ń plan ní 25 years to come fún development. Ẹ wo Grandu Carnival àbí kí ni wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n ń ṣe yẹn, mo sì máa sọ̀rọ̀ lé lórí. Very very interesting, very very interesting. Ẹ jọ̀ọ́ ẹ lọ wábi jókòó sí bàbá olúlé gbọ́n ti lè gbọ́n. Ẹ lábi jókòó sí ìwọ̀nba ènìyàn máa ń báyàn ṣọ̀tá mọ́. Tá a bá lé ní tá a bá bá ní ìwọ̀n là ń bá ní ṣọ̀tá mọ́. Ẹ fi Ghandi lẹ̀, ó ṣẹ̀ṣẹ̀ joyè ni, ẹ jẹ́ kó wà focus. Ẹ jẹ́ kó wà focus. Orí ilé ẹ̀ ló jẹ, ìran ẹ̀ ló jẹ, oyè ilé bàbá ẹ̀ ló jẹ, oyè ìdílé wọn ló jẹ. Kí ló dé?
ẹ fẹ́ fi tipátipá wà nínú Ògbómọ̀ṣọ́ kinní kan tẹ́ ń ṣe tẹ́ bá fẹ́ wà ń bẹ́ẹ̀ wà ń bẹ́ẹ̀ tọ́ba bá dẹ̀ decide pé òun fẹ́ bá yín jókòó bẹ́ẹ̀ kò fẹ́ bá yín jókòó bẹ́ẹ̀ nìyẹn ló nílùú ẹ̀ orílẹ̀ ègbọ́n lẹ jọba sí ẹ fìdí mọ́ lu yín ẹ lọ develop ìlú tí yín ẹ fi ìlú wọn lẹ̀ jẹ́ wọ́n ṣètò ìlú wọn bó ṣe fẹ́ kí ló dé ṣájà máa ń rorò kó ṣojúlé méjì ni kí ló ń ṣe bàbá orílẹ̀ ègbọ́n yìí gan tẹ́ bá lágbára ṣe lágbára tọ́lọ́run ni ṣé ẹ tó Ọlọ́run ni. lórí aláwo mi ò wá lọ sílé oníṣègùn mi ò wá lọ sílé adáhunṣe mo wá jọba tán mo wá wá aláwo káàkiri orí ẹ̀ ò pé. no ẹ jẹ́ kí n sọ fún yín Ọlọ́run nìkan ló dẹ̀yàn ládé ẹ̀dá kankan lè dẹ̀yàn ládé orí ọ̀fẹ́ ni mò ń jẹ lórí ìtẹ́ tí ẹni aláwọ̀ ní Ògbómọ̀ṣọ́ yìí tó bá dẹ́rù bá anybody tí mo bá gbọ́ I will deal with that person. ṣé ẹ mọ̀ pé àsọjù ọ̀rọ̀ ń gbà mí ó máa ń fa àrífín nígbà tẹ́ ẹ máa jọba ẹ lọlé aláwo ẹ aláwo kẹ́ ẹ tó jọba ẹ jọ orí àpèrè tẹ́ ẹ jókòó lé yẹn ṣé àpèrè Jésù ni orí àpèrè tẹ́ ẹ jókòó lé yẹn ṣé àpèrè máàmù ni àwọn aláwo ló ní o àwọn oníṣẹ̀ṣe náà mọ tí wọ́n gbé síbẹ̀ kí wọ́n tó pè lápèrè àwọn ni wọ́n mọ ètùtù àti gbogbo ohun tí wọ́n ṣe kí wọ́n tó máa sọ pé adé leléyìí máa jẹ́ kí ló tẹ̀ ń ṣe yàmàyàmà bàbá ẹ lọ wábi jókòó sí àsọjù ọ̀rọ̀ náà máa ń fàrífín ẹ máa ti aláwo mọ́lé ẹ lọ tì wọ́n mọ́lé tán bá halẹ̀ mẹ́nìkan yìí jẹ́ gẹ́gẹ́ bí ọlọ́pàá tẹ́ fi máa múyàn kiri tẹ́ bá fẹ́ máa ṣiṣẹ́ ọlọ́pàá ẹ gbọ́gbádé lẹ̀kẹ́ lọ́jọ́ yẹn á mì padà. ọmọ ṣọ́ra ipò tá a wà yìí kò ṣe kò tá a lo ọ̀rọ̀ ẹnu bó ṣe wù wá mo lè jù yín lọ kí n fi kò jù yín lọ ṣùgbọ́n odò téèyàn bá fojú kéré gbà mí ó ń pèèyàn lọ ọlọ́ọ̀ni sọ wá di alágbára àná ọlọ́ọ̀ni sọ wá di olóyè àná mo fẹ́ sọ fún yín pé Ògbómọ̀ṣọ́ parapọ̀ ó dúró gbẹ̀ngbẹ̀ng. ṣé ẹ ti rí ìwà àdàlúrú tí mo sọ pé ẹ̀ ń wù sà ìwà ìkàlẹ̀ ń kù náà ń pè léyìí tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìwà ìkà ìwà ibi ìwà ìkà ni ìwà ibi ni Ògbómọ̀ṣọ́ parapọ̀ ó dúró gbọ̀ngbọ̀ng that means ẹ̀yin lẹ̀ ń pàṣẹ Ògbómọ̀ṣọ́ lẹ̀ ń pàṣẹ orílẹ̀ ègbọ́n ìwà àgbàyà ni ìwà ìkàdẹ ni táwọn Ògbómọ̀ṣọ́ bá ríra wọn bíi ẹni tí ẹ pé ọba wọn ò jẹ́ nǹkan kan ọba wọn tán yẹpẹrẹ ọba wọn kán fi yín ṣọba kán máa lísìn sí yín tẹ́ bá sọdá ibẹ̀ gé kí wọ́n kó ọ̀rọ̀ ọba wọn kán kó dànù àmọ́ àtúbọ̀tán ẹ̀ ń kọ́ fún yín tí ẹ fẹ́ dọlọ́run ni ẹ fẹ́ ṣọ́lé méjì ni ẹ ṣọ́lu yín tí ọba Ghandi bá sọ pé òun ò bá yín ṣe Ògbómọ̀ṣọ́ parapọ̀ pé òun ò fẹ́ kẹ́ ẹ wá bẹ̀ mọ́ ẹ jókòó sórí ilé ẹgbọ́n ẹ̀yin náà ẹ fọ́ọ̀mù orílẹ̀ ẹgbọ́n parapọ̀ kí ló dé ẹ̀ ń báyàn ṣe ẹ fẹ́ bá ṣe tipátipá ẹ̀dẹ̀ ń hùwà ọ̀tẹ̀ sí ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ ọ̀tẹ̀ ẹ̀dẹ̀ ń incite àwọn against ẹ̀ ìwà ìkàlẹ̀ ń hù bàbá ìwà ìkàlẹ̀ ń hù èyí lẹ̀ tún advice ká máa mọ bá ṣe fẹ́ sọ̀rọ̀ nípa sọ̀rọ̀ tẹ̀yìn sọ nípa ìṣọ̀rọ̀ tó dáa ni àgbàlagbà. ẹja fi àdúrà ràn wọ́n lọ́wọ́ sódà gbogbo ká máa lọ létòlétò sẹ́rí nǹkan tí mo rí l'Ógbómọ̀ṣọ́ mi ò bàbá àná Oyèwùmí mo ṣẹ̀ṣẹ̀ mọyì bàbá yẹn ni ẹ̀kọ̀ọ̀kan tí wọ́n bá pè ní Olúgbọ́n Àtọbàtẹ́lẹ̀ ènìyàn wọ́n pè bá tí mo dórí oyè àwọn kan tèmi wọ́n ní bàbá kábíyèsí Olúgbọ́n ẹ̀ ṣẹgbẹ́ ṣọ̀hún mo ní ṣe bàbá 90 years old mi ò ṣẹgbẹ́. ṣẹ́yìn náà ti rí pọ́lọ́tẹ̀ nìyí ẹ ṣẹ̀ṣẹ̀ mọyì Ṣọ̀ún àná tó kú ni ẹ mọ tẹ́ ń ṣe àgbàyà ló máa ń hùwà bẹ́ẹ̀ ṣe ń hùwà yìí àgbàlagbà ni yín Ọlọ́run má ṣe yín lágbàyà ẹ ń ṣẹgbẹ́ Ṣọ̀ún ṣé Ṣọ̀ún eléyìí ti ayé ìsìn àbí Ṣọ̀ún ayé àtijọ́ mi ìmọ̀ bọ́ ṣe pín ìlú orílẹ̀ gbọ̀ngàn tán wá pín yín mọ́nà Ọ̀yọ́ state ẹ̀ sí lọ́gbẹ́ Ògbómọ̀ṣọ́ rárá Ọ̀ṣun state ló yẹ kán pín yín mọ́ mi ìmọ̀ bọ́ ṣe pín tẹ́ ẹ fi débẹ̀ tẹ́ wá lọ ń dàlú onílùúrú torí ìwà ìdàlúrú leléyìí ìwà ìdàlúrú leléyìí kẹ́ máa hùwà tó máa against tó máa kọ́ àwọn aráàlú lòdì sí ọba wọn ní tẹ́ ẹ bá ṣe lẹ́ máa gbà
ń tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí àwọn kan náà máa ṣe lágbègbè yín tó máa lòdì sí yín tó máa kó àwọn ọmọ ìlú yín orílẹ̀ ègbọ́n tó máa kó wọn sábẹ́ against yín ń tẹ̀ fi ń tẹ ṣọ̀hún sí tó dákẹ́ tó fọwọ́ lẹ́rán tó ṣe bí pé òun ò rí yín àwọn kan máa ṣe fẹ̀yìn náà ń tẹ́ bá ṣe lẹ máa gbà ìwà ìkà ni wọ́n pe ìwà tẹ́ ń wu ìwà ibi ìwà ìkà ni kò lórúkọ méjì ju ìwà ìkà lọ àgbàlagbà ni yín ẹ má sọ àgbàdo mọ́dì kẹ ẹ má dá láwàdà adìyẹ ẹ má sọ àgbàdo mọ́dì kẹ ẹ má dá láwàdà adìyẹ tá à ń sọ fún yín nìyẹn. àpèrè wa ní Ògbómọ̀ṣọ́ parapọ̀ nǹkan tó bá máa pa wá pọ̀ a gbọ́dọ̀ jọ ṣe é papọ̀ ní àlàáfíà mo dẹ̀ fẹ́ sọ fún yín pé àwọn náà ti ń túbá díẹ̀díẹ̀ wọn ò lè bá yín fà kankan mọ́ ní kóòtù ọ̀rọ̀ àlàáfíà là ń fẹ́ àwa náà dẹ̀ sọ́pọ̀tì ẹ̀ kí gbogbo àjọ gbé ní àlàáfíà. God bless you. Thank you very much. ó yọ lára yín pálàáfíà lẹ̀ ń fẹ́ ẹ ṣáà má ṣàgbàdo mọ́dì kẹ́ ẹ má dá láwàdà adìyẹ kẹ́ ẹ ṣọ́ra yín.